wẹ́rẹ́ mo dé bí èjì alẹ́ kùtù báyìí ni mo bọ̀ bí èjì òwúrọ̀ pápápá ni wọ́n ṣe kíní ọ̀hún bí èjì ìyálẹ̀ta nítorí ìyálẹ̀ta ní bá wọn jẹ́ wẹ̀lẹ́wẹ̀lẹ́ agogo balẹ̀ oró kango ìran ṣẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ṣòwò wọ̀nyọ̀ ṣèbí dídé báyìí ni tèwé adé mo tún dé náà níbi ìṣe mi òjò Sámú Adébáyọ̀ Àyànfẹ́ akin ọmọ ní gbogbo ilẹ̀ kílẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ kíní jẹ́ ọ̀rọ̀ gan-an ọ̀rọ̀ jẹ́ ànálẹ̀ gbólóhùn tí ń tọ́ni ní ọ ibi abágbọ́ sí ní tọ́ni sí ọ̀rọ̀ làwọn gbọ́ lọ́jọ́ sí tó bora ẹ̀ mọ́ kó sí ọ̀rọ̀ lògòǹgò náà gbọ́ kó tó bora ẹ̀ máa tàn ọ̀rọ̀ òun náà ní sójà gbọ́ tó fi bẹ̀rẹ̀ gbébọn ọ̀rọ̀ ní kún gbọ́ lọ́jọ́ sí tètè kún fi dí o ọ̀rọ̀ ní yọ bìlápò ọ̀rọ̀ ní yọ fàlápò nínú ọ̀fìn nínú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà nínú pákápáká táwọn gbé yọrí ọ̀tá tó bá lóun ò bínú sí wa Èdùmàrè ló ń bá bínú òkúta ìdìgbò ló fẹ́ forí sọ ojú tí àwárí ọmọ ọlọ́ta ìlèbí ọmọ olókun àtàgbọ́n ọmọ àgbọ̀n yìí wọ́n dínà mọ́ lágbájá ibi ọwọ́ rẹ̀ bá gùn mọ́ ní pápẹ́ o ọjọ́ ọjà ọ̀rọ̀ ló pé là ń nà bí pàǹtí bá gbọ̀n sí ọ lójú ojú bomi pàǹtí ayọ̀ kí wọ́n bá fẹ́ta gbogbo sí ọ lójú ní o bẹ́yìn bá ń wọ fẹ̀yìn gbọ̀ngànná kí wọ́n bá gbọ́n wèrè pèsè ọ lẹ́yìn ní o ẹ̀jẹ̀ a máa ṣọ́ra o ọ̀tá pọ̀ o lóòótọ́ làwọn àgbà máa wí pé àyè là ń jogún ọ̀rẹ́ téèyàn bá kú tán ọ̀rẹ́ òwúlò mọ́ ọ̀rẹ́ ń bẹ nínú ọ̀tá o ọ̀tá sì ń bẹ nínú ọ̀rẹ́ ayé ń bẹ nìyẹn wà o ìjẹ́ omi ẹni tó ń ṣe ọ́ bí bóyá ẹni tó súnmọ́ ọ pẹ́kípẹ́kí bí iṣan ọ̀run ni tàbí àwọn tó ń fara nù ọ́ bí olóńgbò gan-an ló ń da ayé ẹ̀ láàmú àṣírí tí ò tún ní òjò fúnra o Proverbs 26:26 ìwé òwe ẹni tí a fi ẹ̀tàn bo ìríra rẹ̀ mọ́lẹ̀ ìwà búburú rẹ̀ ni a ó fi hàn níwájú gbogbo ìjọ o ẹni Ọlọ́run pa kì í kú ẹni bá dúró láti fọ̀rọ̀ fún gbọ́ mẹ́wàá lẹ́nu rẹ̀ apanimáyọ̀dà nírú wọn o àwé ṣọ́ra fún wọn o àwé ní ayé ò lè pa kádàrádà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn rí pẹ̀lẹ́ o ibi àwé gbọ́mọ làwé sọ̀rọ̀ mọ́ ẹni wáyé wá lo 80 years tó ti kọ́ wípé ọ̀nà 30 lòun á ti máa ja ibi ọlọ́ba tó wá fi dójú kòràwọ̀ rẹ̀ títí tí wọ́n wá ka kúrò nígbà tó pé ọmọ ọdún 78 ayé wo la ò fẹ́ fọdún méjì jẹ ọjọ́ ọjà ọ̀rọ̀ ló pé là ń ná o alágbára bí Ọlọ́run ò sí ẹ̀jẹ̀ máa wárí fún ni ìwọ olùgbọ́ mi bá mi kí ọ̀tá rẹ kú àṣedànù nítorí èwe oníwàásù 10:8 wípé ẹni tí ó wá ìwò ni yóò bọ́ sí àti ẹni tí ó ń já ọgbà tútù ní ejò yóò bù sán ẹni tí yóò kúta lòkúta ń yílu ẹni tí ń la igi ni yóò sì wúlé o. back to sender ní orí àti olóyìnbó. ẹja tv ṣáná kíyèsí ogun alábìyamọ tó bí bàrùn táyé Kẹ́hìndé Ìdòwú Àlàbá ẹ̀ta òkú tó wá fẹ́ràn ẹ̀kan ju gbogbo wọn lọ ó tún wá gbé sójú ẹ̀yà mọ̀ wípé ibi tí Joseph nìtàn náà yóò ṣe rí o ọ̀rọ̀ Solomoni ọjọ́ alẹ́ nínú ìwé oníwàásù tó ní mo wá ọgbọ́n mo kọ ọgbọ́n mo wá ìmọ̀ mo kò mọ̀ mo ní ìyàwó mo lálẹ́ rẹpẹtẹ mo fi rí ayọ̀ dán ọkàn mi wò mo tún fọtí wáìnì sí ọkàn mi lọ́ṣọ̀ọ́ ohun tójú ń fẹ́ ni mo fún o gbogbo ohun tí ọkàn ń fẹ́ ni mo fún mo kó fàdákà àti wúrà jọ ó lóun wá wo gbogbo rẹ̀ pátá asán ìmúlẹ̀ mú fún ni o alágbára bí Ọlọ́run ò sí ẹ̀jẹ̀ a máa wárí fún ọ̀pá ọ̀rọ̀ látún náà nílẹ̀ lónìí ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní bó bá kọ wájú sí o tá bó bá kọ̀yìn sí ọ kò tá bó bá wá kù wọ nìkan kò tẹ́rọ ara rẹ̀ pa ní o nítorí nǹkan míì kọ́ ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ó tán lẹ́nu ó kùnkùn ṣèbí wọ́n ní ọ̀rọ̀ kì í mì kún àgbà òun àbáfẹ́kọ̀ọ́ ní níyì o akẹ́ ọmọ ti ládòkun o òjá máa ṣẹ́ rírelé ká má bàa jẹran tó léegun ní o òtòǹkùrọ̀ ọlọ́rọ̀ tèmi ò ní bá wọn sọ̀rọ̀ tí ò lọ́gbọ́n nù akẹ́ ọmọ ní gbogbo ilẹ̀ kílẹ̀.